àti rí lọ́ọ̀yà gẹ́gẹ́ bí ẹni tó mọ in and out ohun tí ó ṣẹlẹ̀ sọ́mọ at least lọ́ọ̀yà lèèyàn máa ń rojọ́ fún ó ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀ lọ́ọ̀yà dẹ̀ sọ pé gẹ́gẹ́ bí òbí ọmọ ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ báyìí àti fi ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Saturday kí a jọ ṣe meeting fine nígbà tó di àárọ̀ ọjọ́ yẹn mo pe lọ́ọ̀yà àwa ti ń bọ̀ o ó dẹ̀ ní dádì òjò rọ̀ ẹ lè máa bọ̀ nínú òjò yìí orí omi làwa máa gba àmọ́ ó ní ó léwu ibi nǹkan òun ò lè gun orí omi yẹn ó dẹ̀ ti máa wà lára torí bẹ́ẹ̀ ló wà easy láti pé ká cross ọ̀dọ̀ Mohbad now bó ṣe give excuse yẹn. ìyẹn yẹn wa ń gbọ́ ọ̀rọ̀ tó ti yá dójú rẹ̀ bẹ́ẹ̀ o nípa fọ́nrán mo mú wá sí etí gbọ̀nyìn náà ni nípa ọ̀rọ̀ Mohbad náà ni wo ṣé rí gbogbo yan àṣírí tá ènìyàn tá a mọ̀ nípa ikú pa Mohbad wo ọ̀rọ̀ tí lójú túbọ̀ bàbá Mohbad ti yá jáde bẹ́ẹ̀ bàbá Mohbad ti rẹ́dì láti sọ òkodoro ọ̀rọ̀ láti fìdí òtítọ́ múlẹ̀ bàbá Mohbad ti yá jáde bẹ́ẹ̀ wo wọ́n ti sọ gbogbo ìwà tí yèyé Mohbad hù lórí ikú Mohbad gbogbo bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ ọ̀rọ̀ ayé Mohbad bẹ́ẹ̀ ṣe gbé gba ẹ̀yìn bàbá Mohbad wo gbogbo rẹ̀ pátápátá gbogbo ohun àdúrà ṣe àti yèyé Mohbad àti Wùmí gbogbo rẹ̀ ni bàbá Mohbad mọ̀mọ́ títú o tẹ́ bá gbàgbé pé nínú gbogbo fọ́nrán ìlú nílẹ̀ náà láti jọ gbogbo wa náà láti mọ̀ pé èyí mọ̀ ṣe yèyé Mohbad wọn ló mọ̀ tọ́ ọmọ dàgbà o bàbá rẹ̀ mọ̀ ni o ṣé wàá rí gbọ́ ọmọ hàn kú tán bẹ́ẹ̀ ó wá ní gbèsè kan gbèsè tán yèyé Mohbad gbé àti Wùmí àtàdúrà gbogbo bẹ́ẹ̀ ṣe gbẹ́yìn tẹ́sẹ̀ gbọ́rọ̀ gba ẹ̀yìn bàbá Mohbad lórí káṣírí mọ́sá àti tú náà ni wo mo ṣẹ̀ṣẹ̀ yá gbà ní tòótọ́ ìyẹn àgbáyé bí kú ilé ìbámu pani tòde ìmọ̀lẹ̀ pani ó ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ẹ̀dínyàn ọmọ Nàìjíríà ìjà farabalẹ̀ ká gbọ́ gbogbo fọ́nrán hàn tán ẹ gbọ́ ká gbọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ká gbọ́ dé òpin kí n wá gbọ́ bí bàbá Mohbad ṣe yànnà náà rọ̀ ẹ gbọ́ ìmọ̀já farabalẹ̀ kí ìyẹn àgbáyé tí ojú bá farabalẹ̀ ó máa rí mu ìjà ní sùúrù ká farabalẹ̀ ká yí ìrí kó pa Mohbad tá a bá yí kú ta ló pa Mohbad tó bá yà jẹ́ kunu ilé ńkọ́ torí ọ̀rọ̀ bàbá Mohbad sọ Imam jẹ́ntẹ̀yìn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ògidì ọ̀rọ̀ wà níbẹ̀ o tá a bá rò ti tọrọ ìwọ ìjà sọ bàbá Mohbad tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń gbọ́ bàbá Mohbad mọ̀mọ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ o gbogbo bí yéye Mohbad ṣe sásókè sásódò tẹ́ bá gbàgbé conference tí Yomi Fabiyi ṣe nígbà ni tẹ́ bá study ọmọ pé ládùúrà dáadáa tẹ́ bá wò dáadáa ìmọ̀ yìí ọmọ gbogbo bí ṣe sọ̀rọ̀ èèwà boldness ìwọ Ọlọ́run Elédùmarè ló mọ̀ mọ́ gbogbo ṣùgbọ́n tá a bá yẹ ká fojú ènìyàn wò ọmọ kó mọ̀ kó pa ẹ̀gbọ́n rẹ̀ díẹ̀ bí èèlà kù kódà kó mọ̀ ẹni pa ẹ̀gbọ́n rẹ̀ gan kó mọ̀ ẹni pa Mohbad díẹ̀ bí èèlà kù torí ìsọwọ́ tẹ́sẹ̀ sọ̀rọ̀ níjọ́ ni tẹ́ bá study rẹ̀ dáadáa ó hàn ní fèsì rẹ̀ yìí ọmọ nǹkan kan tẹ́ bá gbàgbé statement kan tí yèyé rẹ̀ sọ iye tó ń bá béèrè lọ́wọ́ rẹ̀ yìí àdúrà kí o ṣẹlẹ̀ sẹ́gbọ̀n rẹ̀ bó o ní kú ẹ̀gbọ́n rẹ̀ ó nígbà mìíràn ó ládùúrà kan àwọn bíi iye ó lọ́kàn àdédé sunkún ó ládùúrà kan àdédé sunkún akàn àdédé kan mi lójú ó yí ìgbà mìíràn yí àwọ̀ bí a ṣe ìwọ ayé ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ lè gbé ń gbọ́ ọ̀rọ̀ kan wà nínú àdúrà ní olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yẹn ọmọ Nàìjíríà tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé yèyé rẹ̀ gan ti sọ fún yèyé rẹ̀ tàbí kí yèyé rẹ̀ ti mọ̀ kó jẹ́ pé yèyé rẹ̀ mi bò ó ìwọ nípa ọ̀rọ̀ ọmọ àdúrà bàbá Mohbad sá ti jáde hàn ti yànnà náà ọ̀rọ̀ ṣé mọ̀ yí aláyẹ̀mí ajájẹ́ rẹ̀ bàjẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe yà á lólè Mohbad bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ gba bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ gbẹ̀yìn àti lọ́ọ̀yà àti ohun tí lọ́ọ̀yà sọ fún bàbá Mohbad ìyẹn á gbọ́ nínú fọ́nrán ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé mo kí níbikíbi tí ẹ̀ ń ti wò mí mo kọ́mọdé mo kágbàlagbà o
mo kọ́kùnrin mo kóbìnrin lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ̀ ń fi wò mí bí iye ojú náà mi afọ́, etí tẹ̀ ń fi gbọ́ mi etí náà mi adi, ó rere bí iye létí yẹn mi agbọ́. Ìwọ fáfàní yín tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ilé yìnbó pè ní notification bell, ìmọ̀wọ́ tẹ kíní aago òun kí wọ́n notification bell yín sílẹ̀, ó láta inú ló gbó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá síyìn olólùfẹ́ wa àti yan ọmọ Nàìjíríà, tàbá tó ti mú fọ́nrán wá fún yín. Ìwọ kí a like fọ́nrán, kí n try ń gbọ́ yín olólùfẹ́ rẹ̀ ń try kí n wo fọ́nrán tán, kí n wá gbogbo yín náà bá fẹ́ sọ kí n sọ sábẹ́ kọ́mẹ́ǹtì, kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè, ojú mi àti gbogbo wa. ń gbọ́ ìwáyà gbọ́rọ̀ ń bẹ lẹ́nu bàbá Mohbad bẹ́sẹ̀ lọ. kémi pé ìyá Mohbad fóònù ìyá Mohbad ló wọlé, ẹni tá a fẹ́ pè ó pè mí wọlé, nǹkan báyìí máa ní lọ́ọ̀yà máa sọ, ó ní ọmọ tó tiẹ̀ fẹ́ gbé wa lọ oníṣe ló bì títí lẹ̀ fi mọ́, àtún ní rí wàhálà ẹlẹ́kejì yẹn dàróṣà, ó ní ó bì títí lẹ̀ fi mọ́ ni jọ̀wọ́ ṣé ó ti gbé lọ sọ́sìpítù, àní rí àkúfà nílẹ̀ yìí o. Ó jẹ́ bí mo ṣe bá sọ, náírà ẹ̀yà wọ́n ti ń tẹ́kì ẹ̀ náà, ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kó kára ẹ̀ balẹ̀, ó di excuse kejì, ọlọ́run tiẹ̀ ní kí lọ́ọ̀yà yìí sọ pé ó di Monday ká tó pàdé, mo ti fọkàn kúrò ńbẹ̀. Nígbà tó máa tó bíi wákàtí kan sí àkókò yẹn, àkọ́bí mi pé ẹ ló dádì òun ti padà sọ́dọ̀ ọkọ òun o, kí ló lọ ṣe bí wọ́n lo lórí ẹbí tí a fẹ́ bá sọ̀rọ̀ kí lọ́ọ̀yà lè bá wa sọ̀rọ̀, ó bá ìdúró tì wá kó dúró ti mọ̀mọ́ ẹ̀, torí pé ibi tí mọ̀mọ́ ẹ̀ wà sí ọ̀dọ̀ mi kò ju bíi bus stop méjì síra wọn, torí ọmọ yẹn náà ló ṣètò bẹ̀ pé ká lè máa fojú tó ra wa, ilé tí mo ti ń lo agídí látijọ́ yìí tí mi ò gbọ́rọ̀ sóhun lẹ́nu, ó wà níbi àrọ́wọ́tó mi. Now bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ṣe ló wá dàbí pé Mohbad ṣẹ̀ṣẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀, ìbùkún ó ti lọ sílé ọkọ ẹ̀, onímọ̀mí gan ti kọjá sí ilé Mohbad, ṣe làyà mi já. So that means èmi ni wọ́n fẹ́ sún sẹ́yìn pé kí mítì yẹn kó lè hold èmi ni wọ́n fún ní excuse nígbà tó wọ́n ti ṣe mítì wọn tán, nígbà tó máa di bíi ìjọ kẹta tó ti wà ní ọ̀dọ̀ ìbáná sọ pé dádì ẹ yọjú sí wa o, a fẹ́ ṣàdúrà fún ọjọ́ mẹ́jọ o, a fẹ́ ṣe gbọ́ kéèmí yọjú, ó dé o. Mítì ti wà nínú mítì, wọ́n ti parí mítì tiwọn, dádì ẹ rí kó ọmọ òun. Ó dàbí kan sọ pé ọmọ yẹn tó padà kú lẹ́lẹ́kejì, ibi tí mo fìyà ẹ̀ sí ní Kòròdú ń bí, tó yẹ kí àwọn tó bá fẹ́ nífẹ̀ẹ́ wa tó fẹ́ wá kí wa kan jọ rí àwa méjèèjì papọ̀, láì sọ fún mi ó ti ta pé ó ti lọ sílé ọmọ ẹ̀ ló lọ jókòó. ẹ jẹ́ àṣẹ báyìí ìgbọ̀rọ̀ ti wá rí báyìí, ẹni tá a ti rí àti ìmọ̀tẹ́nu ẹ̀ ń jẹ́ pé ìyá mọ̀ pé arábìnrin wa bó lọ̀rọ̀ ṣe jẹ́ ọ̀tọ̀ níbi àfọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi ọ̀rọ̀ tó dé. ṣé mọ̀ pé nǹkan tó ń pè ní ẹbí náà nìyẹn, ìkan nínú àwọn ẹbí mi ó bẹ̀rẹ̀ sí ń pè pé a gbọ́dọ̀ wà together tó bá fẹ́ rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ọmọ yìí, à ń pè sọ́tún à ń pè sósì, ó dẹ́ ẹ pàdé níbi báyìí, ókè tó bá lè wá bá wọn ẹ pàdé lóòtẹ́ẹ̀lì, àwọn á sanwó ẹ̀ kí gbogbo ọmọ méjì tó kù láàrin wa kájọ pàdé ká ṣèpàdé ẹbí. tó bá ti gbé wọ́n sùn lọ́wọ́ o, àdúrà ń sùn lọ́wọ́ o, kò lè gbé kọ́ọ̀lù, ó ṣẹ̀ sùn ní o, mi ò fẹ́ jí ní o, ìyẹn àdúrà. ìyẹn ìyàwó Mohbad àbí. no ìyá Mohbad ní ẹbí mi ń bá sọ̀rọ̀, àdúrà ni àbúrò Mohbad. òkè àbúrò Mohbad ló ń gbé fóònù ìyá Mohbad. ìyá Mohbad ló ń gbé fóònù sí pé àdúrà ń sùn lọ́wọ́ o fún ẹbí mi, àdúrà ń sùn lọ́wọ́, ọmọ 21 years àwọn ń pè é níta yẹn sọ pé ó ń sùn lọ́wọ́, ó ṣẹ̀ sùn ni wọn ò fẹ́ jí, bá ìgbà ọlẹ́ fẹ́ pàdé mà ọmọ yẹn ló wà nílé ló lè fún wa ní full details of ohun tó ṣẹlẹ̀, irọ́ o wọn ò jẹ́ rí. So ibi tí ìyapa yẹn tó ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tí máa padà rí lọ́ọ̀yà, dádì tẹ́ ẹ̀ bá ní bínú ohun tó wà lẹ̀ tó pín. ṣé ẹ lẹ́ẹ̀ fẹ́ pín gún ọmọ yín ni. ẹ wò ọ̀rọ̀ yẹn ohun tó wà lẹ̀ tó pín. mítì ti wà nínú mítì, ṣebí àjọ fẹ́ ṣe mítì papọ̀ ni, àwọn ti ṣe mítì wọn, ṣé mọ̀ èèyàn ní nígi lóko kó má mèso ẹ̀, wọ́n dẹ̀ mọ irú bàbá tí mo jẹ́, ṣé n bá máa ya dìdìrín kékeré ló ti ń ya dìdìrín o,
tó bá lè jẹ́ ẹni tí orí ẹ̀ máa pé náà ni wọ́n á ti mọ̀ pé ẹni ò ní gbàgbàkúgbà. So wọ́n ti ṣe mítìn nínú mítìn láti ìgbà yẹn ní gáàpù àárín yẹn ló wá fẹ̀ sí tí ò fẹ́ gbọ́ tèmi mọ́ tó wá fara mọ́ àwọn ẹbí ìyàwó nígbà tí Mohbad wà láyé ọ̀sán àtòru ni wọ́n ń pàdé o. ó dá ẹ jẹ́ ká tún wò báyìí àdúrà àti ẹni tó jẹ́ bíi tó léwájú fún Mohbad ìhàwó làwọn kọ ṣé àjọṣepọ̀ yín kó tó di pé ikú Mohbad dé báwo ló ṣe rí kó tó di pé ìyá wọn wá tún wá wọnú fíìmù yẹn báwo ni ǹjẹ́ nǹkan kan ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìyàtọ̀ ń wà. sẹ́rí èmi ni mo tọ́ gbogbo àwọn ọmọ mi gbogbo ẹnu mo fi sọ so a close gan oye owó léwe ni gbogbo nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí bàbá mo tún rán lọ ilé ọkọ ni mo ṣe ọ̀rẹ́ ni wá ṣùgbọ́n ní ìgbà tí ìyá ti ẹ jẹ́ kí n sọ pé ẹ jẹ́ kí n sọ Yorùbá yìí fún àwọn tó bá gbọ́ Yorùbá dáadáa wọ́n sọ pé obìnrin yẹn ti kó ọmọ ẹ̀ ńlẹ̀ wọ́n ní ó kó ọmọ ẹ̀ ńlẹ̀ ó ti yé yín ohun tó ṣẹlẹ̀ gan-an nìyẹn wọ́n ní ó kó ọmọ ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fún mi ní ìgbà tó ti fúnra ẹ̀ ṣe gáàpù yẹn ṣe bọ́mọ tó kù yìí ló ń sọ pé a gbọ́dọ̀ unite ẹni tó ní ká unite ló ti kú yìí tí èmi dẹ̀ ṣèlérí fún ọmọ mi tí èmi dẹ̀ rẹ́dì láti má yẹ ìlérí yẹn ṣùgbọ́n fúnra ẹ̀. tó túmọ̀ sí wípé kọ́kọ́rọ́ tó so gbogbo yín papọ̀ ní Mohbad bẹ́ẹ̀ ni. ẹja ṣe báyìí láti họ́nà mẹ́mórì Mohbad tó jọmọ títí yín tó ti ní bàbá mi tí mo fẹ́ lélẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ ń bi tá a bọ́rọ̀ dé ní kòríta tẹ̀ dé ǹjẹ́ ó tiẹ̀ wá sọ́kàn yín pé ó dáa o ìtọ́mọ mi ti sọ tó lòun fẹ́ mo fẹ́ ṣe fún un. yes sẹ́ẹ̀lì padà síbẹ̀ báyìí. ẹ ṣe kò sóhun tó ṣòro ṣe lọ́wọ́ Ọlọ́run ìyẹn mo fi àkókò yìí ń bẹ gbogbo àwọn tí wọ́n support Mohbad èmi o mo jẹ́ nǹkan tó pé tí n bá ti sọ̀rọ̀ èmi máa fẹ́ ṣe é tó fi lè mú kí n gbà fún lójú ayé ẹ̀ tó lójú ọmọ tí mo nífẹ̀ẹ́ gan odidi ọdún méjì ló fi ń bá mi sọ ṣùgbọ́n ní àkókò yẹn mo wá ní mo gbọ́ mo dẹ̀ ti gbà tí tó bá ó dàbí pé tí ọmọ bá ṣípá ìyá ẹ̀ máa gbé ẹ get so tó bá ṣípá nípa pé òun máa ní stress àyè ṣì wà láti tọ́mọlúàbí ṣe ṣùgbọ́n ó máa jẹ́ ìṣòro fún èmi bàbá Mohbad láti jẹ́ pé mi ni màá sọ pé kò ní ṣe ṣe. ẹja padà wá sọ́dọ̀ Mohbad gangan fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí n tẹ́ ẹ fojú rí gẹ́gẹ́ bí n tẹ́ ẹ fetí gbọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó rọ̀ mọ́ ikú Mohbad kí lẹ rò wípé ó ṣẹlẹ̀ tí ó mú ẹ̀mí Mohbad lọ bó ló ṣe jẹ́ torí Yorùbá máa sọ̀rọ̀ wípé ó lé òní jàgbà kó mọ̀ sí lójú fèrè. ẹ ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n ní tí obìnrin bá ti ń yànlẹ̀ bí ò para ẹ̀ àpọ̀pọ̀ bí ò sì pọkọ yóò hàn ọmọ lé mọ̀. oríṣiríṣi ìjà ni mo ti dá sí ní ọ̀rọ̀ Mohbad àti ìyàwó ẹ̀ ó jáde ó wọlé ó lọ fún 3 days ó sùn sí hòtẹ́ẹ̀lì ó bínú kúrò nílé báwo ni ìyàwó ṣe ń kúrò nílé tá a lọ sorun ọjọ́ mẹ́ta ń ta nínú ló bí òun. ìjọ kan mo wá fọba lé pé tí n bá padà gbọ́ inú bí ẹ ó kúrò nílé fún 3 days. ǹṣe lè mọ̀lẹ́bí ẹ̀ ló lọ láàrin ọjọ́ mẹ́ta yẹn. wọn kò sí lọ́dọ̀ ìyá ẹ̀ ó mọ ibi tó ń lọ. ok ọmọ mi wá sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan mo dẹ̀ wò báyìí omi dẹ̀ ń fẹ́ máa bọ́ lójú mi ó ní dáàdi mo ní ẹ̀ ó ní ìyàwó òun ó fi indomie ó ṣe fóun ó dẹ̀ fún oògùn oorun sí i ó wá lọ dókó ní yàrá kejì báwo ló ṣe mọ̀ ìbéèrè tí mo béèrè lọ́wọ́ Mohbad nìyẹn ó ní girlfriend ọ̀rẹ́ òun yẹn ló ká ìyàwó òun pẹ̀lú boyfriend ẹ̀ ó ní girlfriend yẹn ló wá padà sọ fóun pé wọ́n ń bá ìyàwó òun sùn ní yàrá tó nẹ́ẹ̀sì sí ni o nílé Naira Marley ni o ṣé Naira Marley ò ní mẹ́ni tó gbà síṣẹ́ ṣé Naira Marley ò mẹ́ni tó ń gbé ní yàrá ẹgbẹ́ Mohbad
ó pe ẹnìkan ní Maxine ó sọ̀rọ̀ yẹn fún mi ó sọ fún Maxine ó tún sọ fún Ìbùkún tó jẹ́ àkọ́bí mi tó jẹ́ ẹ̀gbọ́n títí tó ẹ̀. jẹ́ ẹ̀gbọ́n títí ẹ̀. Mohbad fọ̀rọ̀ lọ ẹ̀gbọ́n ẹ̀. bẹ́ẹ̀ ni báwo ló dẹ̀ ṣe ń kó wọn ní ìgbẹ́ tíntínní létí àwo gbẹ̀gìdì. ìgbọ̀nsẹ̀ tíntínní létí àwo gbẹ̀gìdì tó lásìkò táwọn ẹ̀rọ kan lè máa rúgbó ẹ̀ lọ́wọ́. okay so báwo ló ṣe ń kó ní dádì òun mọ ohun tó ń ṣe ó dẹ̀ náà mọ ohun tó ń ṣe ó náà mọ ibi tó ń lọ gbogbo ìgbà ló máa ń fi mí lọ́kàn balẹ̀ pé dádì ó kù díẹ̀ dádì ó kù díẹ̀ títí ọlọ́jọ́ fi dé. ìyàwó tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣe ẹ̀yin ẹ lọ dọ̀bálẹ̀ rẹ̀ ṣe fẹ́ ní sulọ́ka ẹ máa ni ṣe é. àbí aṣọ orí kọ́ lẹ ẹ rí. ṣeun ó pè mí pé dádì even èmi gan mo tẹ̀ sọ pé mo kíyèsí nǹkan kan nípa ọmọ yìí ó ti ń bá ẹgbẹ́ sìn ó ti lọ bí ọdún méjì tẹ̀tìjọ́ ń gbé ń bì mi ò mọ̀ bí ẹ̀ èmi rò pé tí n bá rí òbí ẹ̀ ààrẹ ní fẹjọ́ sùn wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní ok ẹ jẹ́ kí n lọ mọ òbí ọmọ yìí torí mò ń bá ń bí mi ìdẹ̀ lè fẹ́ yàwó fún ẹ ìyẹn lèmi ti sọ́nà pé ká ṣe primary introduction mọ̀ mi mọ̀ ẹ́ ni wọ́n ń pè é bóyá tá a bá lọ ká pàdé ara wa ìyẹn lèmi fọkàn sí mi ọ̀gá akọrin ní ṣọ́ọ̀ṣì mo wà ṣùgbọ́n ìjọ tí mo wá débẹ̀ engagement ni wọ́n fẹ́ lẹ fẹ́ ṣe ta ló ń plan ẹ̀. ìyá ẹ̀ ní pẹ̀lú ẹ̀ torí pé wọ́n ti fún lówó èso ló bá ra ọ̀gẹ̀dẹ̀ dúdú ló bá ra pọ́pọ̀ dúdú ló kó gbogbo ẹ̀ jọ ó rò pé tí pọ́pọ̀ yẹn máa padà pọ́n àti pẹnápù tí ó dúdú ló bá ra gbogbo ẹ̀ jọ ló ń ṣe wọnà ìjọ wo lẹ ti ń plan ní engagement kò lè náwó ẹ̀ méjì o kò lè náwó ẹ̀ méjì o n bá bèè lọ́wọ́ ọmọ mi dáàdi wọ́n ṣáà ní kí n ṣe bẹ́ẹ̀ yẹn náà kí engagement àti ìmọ̀ wọn rí mi ò rí wọn rí bí mọ́tò bẹ̀ sí sọ̀kalẹ̀ nìyẹn mọ́tò bíi 8 Prado bíi bá ṣe wọ̀lú ẹ̀pẹ́ nìyẹn wọ́n dẹ̀ gbàgbára sí mi náà lọ́rùn introduction engagement mi ò ráwọn pípọ̀ yìí èmi rò pé kábẹ́rẹ́ lè lókun di kárẹ́ni fẹjọ́ sùn bóyá gbogbo ohun tí ọmọ yìí ṣe irú ìgbà tí wọ́n ń sọ pé ó kúrò léyìn ẹ̀sìn ṣe pé ààrẹ ni pèpè báyìí lọmọ yìí ṣe o mi ò mọ kankan nù ok abádé bàbá exchange number kò tí ìjọjọ́ kẹta mo wá rẹ́ni mo rò pé màá rẹ́ni fi ọ̀rọ̀ lọ hello bàbá o ẹ kú ìnáwó ẹ jọ o àwọn kankan wà tí mi ò mọ̀ yín tẹ́lẹ̀ tí mi ò rẹ́ni fi ọ̀rọ̀ yìí lọ wọ́n ní nǹkan báyìí ó wà lọ́wọ́ ọmọ yín o wọ́n ní ékàlẹ̀ báyìí wọ́n ní ọwọ́ ọmọ yín ló wà o ó ní wọ́n sọ fún òun dẹ̀ nìkan yọjú síbẹ̀ yes nígbà tí wọ́n padà sọ̀rọ̀ yẹn bàbá block mi ni. bàbá fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láti inú ìwé ìròyìn ló ń dé sétí ìjọyìn lóòrọ̀ tòní alàgbà Joseph Alọba tí wọ́n jẹ́ bàbá Mohbad ọ̀nà wà pẹ̀lú wa lóòrọ̀ tòní ibi tó yẹ ká lọ lórí ọ̀rọ̀ yìí pọ̀ ó túmọ̀ sí pé pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń bọ̀ láti ilẹ̀ ẹ má bínú o olóògbé ìlérí olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad bí mo ṣe ń wo ìpẹ̀lú bá a ṣe ń fọ̀rọ̀ yìí jọ̀rọ̀ pẹ̀lú bọ́rọ̀ yìí ṣe ń jáde láti inú ara wọn àwọn àsìkò kan wà bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ yìí ó dàbí ìgbà wípé ọmọ yín gan ọ̀nà tán fún yín rí. èmi ò blame ẹ ó ti fi kú ṣe àgbà báyìí àwọn tí mi ò fi blame ẹ ni pé ẹni ìjà ò bá apẹ̀rẹ̀ ẹ lọ́kùnrin. ẹ já padà sọ́dọ̀ àwọn aráalé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa jákèjádò àgbáńlá ayé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ tọ́ tẹ́ bá ní ìbéèrè kan tàbí méjì tẹ́ fẹ́ bi bàbá Mohbad léèrè ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ibì kan wà tẹ́ pé ibi kí ló dé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ níbi ẹ̀dẹ̀. ẹ jẹ́ ká lo YouTube ẹ jẹ́ á lo YouTube fún ìbéèrè ẹ sọ ní YouTube VOP 903 FM lórí YouTube VOP 903 FM lórí YouTube ẹ lọ fi ìbéèrè yín ẹ lọ fi síbẹ̀ tó bá yẹ pé WhatsApp náà lẹ́fẹ̀ẹ́ fi ìbéèrè yín sí 08171756338 08171756338 WhatsApp nọ́mbà wa nìyẹn ẹ máa fi ìbéèrè yín síbẹ̀ ìpè tá a bá lè gbà á gbà ìta àbálẹ̀ ráàyè láti gbà á yọ̀ǹda rẹ̀ àmọ́ ẹ jẹ́ kí n ṣe ìlérí kan fún yín tó bá di ní ọjọ́ Monday lórí ètò lábẹ́ òrùlé mi
ẹ mọ̀ pé n tó ní ṣe pẹ̀lú ìdílé òun la máa ń gbéyẹ̀wò ńbẹ̀ ibẹ̀ gangan ni kẹ́ ẹ ti pàdé alàgbà Joseph Aloba tó jẹ́ baba Mohbad ibẹ̀ láti tú pẹ́rẹ́pẹ́rẹ́ gbogbo tẹ́ ẹ fẹ́ mọ̀ yẹn gangan ṣé ọ ó yẹ kẹ́ ẹ jẹ́rìí wa àtànná débẹ̀ gbogbo ọmọ ṣaláìsí wọ́n gbókù ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ibì kan nǹkan kan gbogbo bí ẹ mọ̀ pa àwọn ibì kan akàn sísọ lójú ẹ̀ akànrè a lọ bẹ̀ àtànná bẹ̀ gangan tá a là fà tó fẹ́ ṣàdúrà sọ́mọ tí ò sàn tó ní bẹ̀ adáta ló lágbẹjọ́rò ń bo lágbẹjọ́rò tí wá ta ló gbà á ta ló ṣiṣẹ́ fún sẹ́ni gbogbo àwọn ibi gbogbo bẹ̀ pátápátá òun láàmórílé ṣùgbọ́n a ní kákànrọ̀ àṣì kábòsọ lójú ẹ̀ wájú lọ́jọ́ ajé ẹja pàdé lórí ètò lábẹ́ òrùlé mi ẹ pàdé baba Mohbad ńbẹ. kí a ṣì máa mú ní díẹ̀díẹ̀ tí àwọn ìròyìn yẹn ẹ máa fi ṣọwọ́ bẹ̀ tí àkókò bá tó á jẹ́ á máa kà á sì pé gbé àwọn ìpè yín náà ṣùgbọ́n alàgbà Joseph Aloba ẹ jẹ́ ká tún wò báyìí náà nígbà wo lẹ́yìn kíyèsí pé nítorí ẹ sọ ṣáájú àkókò yìí pé ẹ̀yin lẹ tó àwọn ọmọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀dọ̀ àkàtà yìí ni wọ́n ń gbé ìyá wọn ni ò sí ń bẹ̀ pẹ̀lú wọn ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní kíyèsí pé ìrìn Mohbad o àwọn ọ̀rẹ́ o àbí nǹkan kan bóyá ó tiẹ̀ fi lọ̀ yín tí ẹ ti ń pe àkíyèsí àbí gẹ́gẹ́ bí bàbá pé má tọ́ báyìí o àwọn ènìyàn ó dàbí pé báyìí o àbí nǹkan kan báyìí àkókò wo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ torí tí àgbàlagbà máa jókòó tó máa rí bọ́mọdé gun orí igi òrókò tó tún fi electric pole kún ó lè má rí àwọn ìgbà wo lẹ ti ń pe àwọn àkíyèsí tẹ́ ẹ ti ń rí àwọn àpẹẹrẹ pé iwájú yìí irin tó rìn yìí àbí àwọn èèyàn tó wà tó rọgbà yí ẹ̀ka yìí ǹjẹ́ irú ẹ ti rí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tẹ́ ti pe àkíyèsí ẹ̀ sí rí ìhà wo lòun sì kọ sí. mo ti rí àwọn àpẹẹrẹ yẹn àkókò tí mo bẹ̀rẹ̀ sí rí àwọn àpẹẹrẹ yẹn ní ìgbà tó di pé ìyàwó lóyún still náà ó ṣe ń jáde 3 days yẹn náà ta lọ sóòtẹ́ẹ̀lì ta lọ sùn ó dẹ̀ gba arú nǹkan báyìí dáàdi ẹ ní sùúrù dáàdi mo mọ ohun tí mò ń ṣe so àkíyèsí mi nígbà yẹn ni wípé ìyàwó kúrò lọ́dọ̀ ẹ̀ ó pe ìyá ẹ̀ kì í ṣe pọ́dọ̀ ìyá ìlú lọ ó ń relé kò délé á wá pa fóònù ẹ̀ ìgbà tó bá wù ló máa ṣí so á dẹ̀ tún wọlé ṣé mi pé o ò gbé pẹ̀lú wọn bet ìgbà tán bá pè mí èyí tán bá fẹ́ kí n gbọ́ náà máa pè mí sí wọ́n tún lè ṣe mistake ńgbà míì kán ti sáré pè mí ìgbà tán máa fi débẹ̀ wọ́n lè ní wọ́n ti settle ẹ̀ kíní ti ń kọjá agbára mi ní èlé sọ yé ìgbà tí mo lọ parí ìjà ṣùgbọ́n ìgbà tán wọ́n á relocate mo wá rí i pé ṣé kìí ṣe pé ọmọ yìí ò gbọ́ràn even omi àdúrà tí mo lọ ṣe fún ìjọ tí mo gbómi àdúrà yẹn fún mo ní kó lò lójú mi ó dẹ̀ lò ṣùgbọ́n ìgbà tó máa di bíi ìjọ kẹta ìyàwó ti pé ìyá tiẹ̀ àwọn sọ pé wọ́n rí mi nínú ẹgbẹ́ méje nínú agbára méje mo wà so omi yẹn àti tí mo ṣe yẹn wọn ò jẹ́ ó lò ibi kẹ́ẹ̀gì yẹn mo padà fi ń ra petrol. kí lẹ̀yin rò wípé ó ṣe okùnfà ikú Mohbad. n tí mo rò pé ó ṣe okùnfà ẹ̀ ni wípé àṣìfẹ́ ìyàwó number 1 kò gbádùn ara ẹ̀ títí ó fi kú ṣe èèyàn máa ń gbádùn pé mò ń lọlé ó lọlé ọkàn ò balẹ̀ ó lọlé wọ́n fi oògùn oorun sí indomie fún ẹ ó sùn fọnfọnfọn ó tún déta ó fẹ́ lọ ṣe ṣó wọ́n tún nà án wálé àwọn àlè ló ń nà àwọn àlè ló ń nà án níta. tó túmọ̀ sí wípé ọjọ́ tí Mohbad dolóògbé kí gangan ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. ọjọ́ tó dolóògbé òun náà ni mo ti ṣe lálàyé wọ́n ṣe pè mí ṣùgbọ́n àwọn tí mo bá ń bẹ̀ ni mò ń kà fún yín. ọ̀rọ̀ tí yóò já kí ẹ ṣe mo kó a mọ́ lápẹẹrẹ pé ó dẹ̀ ṣubú mi tó ti ń ṣeré ni o ẹnìkan kan fọwọ́ tì lórí ni o ṣé kò sí pàtó nǹkan kan tí wọ́n sọ. ohun tí ìyàwó sọ fún mi rèé o kí ló ṣẹlẹ̀ wọ́n pe nọ́ọ̀sì ni o ìgbà tí wọ́n pe nọ́ọ̀sì abẹ́rẹ́ tí wọ́n fún ó rí àtì lára ìgbà wo ló ti sick. kí ló ṣe tán fi pe nọ́ọ̀sì tẹ́lẹ̀. kí ló dé tán fi pe nọ́ọ̀sì ó lọ sí ṣóò ni o wọ́n ní ó jà ni o nǹkan kan wọ́n fi ó gbá kínní lẹ́sẹ̀ ní ìgò ya lọ́wọ́ láti ìgbà wo láti jẹta wọ́n gan the nursing ẹ máa gbé lọ sékìtì o ẹ lọ ro ni o. kán lọ ro. ẹ gbọ́ láti ẹ̀ ti sọ orú èdè yẹn jáde. ta ló ní kán lọ rókù ẹ.
ó ní kí ló rókù Mohbad ṣé ìyàwó ẹ̀ ló sọ yẹn. ìyàwó ló sọ bẹ́ẹ̀ èèyà so ó ti kú báyìí ó ti di tín àbí ìgbà tí ò tí ò tí kú ó láwọn tó- ẹbí wọn ló ní. ẹja ṣe báyìí ẹ mọ wulẹ̀ jẹ́ adéènà pẹ́nu tó bá di alẹ́ ọjọ́ Monday lórí ètò lábẹ́rù lèmi àtú pẹ́rẹ́pẹ́rẹ́ ẹja padà sọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa Àwọn fi ìbéèrè ti wà bí. yín ẹ mọ̀ fi síbẹ̀ oní WhatsApp ẹ mọ́ gbàgbé 08171756338 08171756338 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́sí bá wa sọ̀rọ̀ lóòrọ̀ tòní 0803 692 9933 0803 692 9933 0700 903 903 903 0700 903 903 903 láti inú ìwé ìròyìn ó ń tẹ̀ síwájú lóòrọ̀ tòní. Who plays the biggest songs? We do. We are voice of the people. 90.3 FM. nígbà tó o bá jàjẹjù oúnjẹ tára rẹ ò sì lélẹ̀ láti so ohun tó yẹ kóúnjẹ yìí lè wúlò fàlàáfíà padà sọ́nà àbáyọ àwọn aṣáájú tó jẹ́ pé oúnjẹ tí ó dùn mìmìmì àjẹ́ tó korò lọ́ fi ń ṣayé tàlàáfíà wọn sì péye ìdí nìyí tí YoYo bitters ṣe ń gbógun ti dọ̀tí àtọ̀rọ̀ anú ara lẹ́yọ̀ ọ̀sọ́kà tó sì ń ṣàtìlẹ́yìn fún dídà oúnjẹ ògóró ẹ̀yìn àti ìbàdí ríro pẹ̀lú iná kíkún àdóhun ìgbàgbé láyìíká abetí YoYo bitters bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ó kún fún fítámìnì aṣaralóore ó sì ń ṣàtìlẹ́yìn fagbára ìdáàbòbò ara láti gbógun ta àrùn àtàsáwà ìlera àtàwọn oríṣiríṣi ohun tí ń fa kùdé fàlàáfíà yan YoYo bitters láàyò láti lò pẹ̀lú oúnjẹ rẹ lójoojúmọ́ ó wà lólómi jẹ́ẹ̀lì àti capsule Ablat Nigeria Limited ló ṣe é YoYo bitters ó korò láti ṣara lóore agbára ẹ̀ ò láfiwé. Polaris Bank ilé ìfowópamọ́ ìgbàlódé tó tayọ ló ń kí wa kú àmójúbà ọdún tuntun ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin oníbàárà wa fún ìbádòwòpọ̀ àti àtìlẹ́yìn tó gbọngbọ́n tẹ́ ẹ ṣe fún wa lọ́dún tó kọjá ọdún tuntun 2025 yìí ọdún àṣeyọrí tí àlárere rẹ àti ti àwọn ènìyàn rẹ yóò wá sí ìmúṣẹ ni yóò jẹ́ ẹ download Vox látòrí ẹ̀rọ ayélujára Google Play Store tàbí iOS App Store lónìí kí ẹ sì bẹ̀rẹ̀ ọdún tuntun lákọ̀tun. If you want to be heard, say it here on Voice of the People, 90.3 FM. People, 90.3 FM. láti inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú Voice of the People VOP 90.3 FM náà lẹ́tí ń gbọ́ wa ń ketekete ẹ jẹ́ ká ṣí àǹfààní lẹ̀ báyìí a máa ṣe àlàfíbọ̀ rẹ̀ a máa wo àwọn ìbéèrè yín a sì máa gbé àwọn ìpè ṣùgbọ́n mo bẹ̀ yín ni o ẹ ò ní bínú o ìṣẹ́jú àyà ọgbọ̀n 30 seconds tí ẹ bá ti sọ̀rọ̀ yín tán a máa gé ni o ẹ má bínú awífúnni kó tó dání àgbàjá ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibà yìí náà ìbéèrè yín kò gbọ́dọ̀ pẹ́ ó máa gé ni o mo ti sọ fún yín tẹ́lẹ̀ o hello ẹ kú ojúmọ́. ẹ ti wọlé. hello. à ń gbọ́ yín báyìí ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́. ojúmọ́ rí o pápápá. ọ̀rọ̀ ti ní òpọ̀. ọ̀run ìpọ̀pọ̀ lásìkò òjòlú. bàbá Mohbad ló tọ́ Mohbad dàgbà. àbí bẹ́ẹ̀ kọ́ ni. àkàtà bàbá ló ń gbé. nígbà tó lọ fẹ́yàwó ọ̀ràn níbo ni bàbá wà. kí ni ìgbésẹ̀ tí bàbá gbé lórí ìyàwó tí ó fẹ́ tí ó fi di pé bàbá ò wá mọ̀ nípa ọmọ mọ́ tó dẹ̀ bèè lọ́wọ́ nísìn. wọ́n láwọn ọmọ bíi ti gbé gan pé báwọn bá dẹ̀ lọ báwọn bá fún ní nǹkan kò ní lò tó bá lòun láwọn wà lẹ́gbẹ́ méje. bàbá Mohbad ni ò mójútó ọ̀rọ̀ ara ẹ̀ o. ẹ ṣe hello ta ló tún wà lójú òpó yìí ìyẹn ti rè jẹ́ mú ìbéèrè míì kí n fi kún yẹn wọ́n ní kí ló dé tí dádì Mohbad kò kàn nípa pé àwọn fẹ́ ṣe DNA fún ọmọ tí Wùnmí bí fún Mohbad. ẹ má jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ ẹ má jà lọ lórí tó bá ti wà nílé ẹjọ́ ẹ má jà sọ̀rọ̀ lórí yẹn. bàbá ẹ kú ìsinmi kí ni orúkọ wọn ní ó dà jẹ́ tún gbélé. hello ẹ kú ojúmọ́ pápápá o. ó yá ẹjẹ́ agbérò yín. ogún bàbá yẹn ni pé kí n tó rọ̀ wọ́n lórí lọ́kàn lẹ́ẹ̀kan sí ọlọ́run wọn lọ́kàn. wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ló lè jí ọlọ́run ló lè pa pé ọlọ́run ló pa ọmọ ṣùgbọ́n káwọn tó máa tún para pásítọ̀ tó fẹ́ ṣe àwọn rẹ̀ gbọ́dọ̀ dídí ikú tó pọ̀ mọ́. àwọn dáadáa ọlọ́run akẹ́wọ̀n ọlọ́run fún wọn ṣe. ẹ ṣe jẹ́ n fẹ́ yọkan sí ká tó padà sọ́dọ̀ bàbá Mohbad. hello ẹ dákun ẹ yí rédíò yín lẹ̀ pátápátá. ẹ pa rédíò yìí ó máa já o hello kódà ìyẹn ti kú ń bẹ hello
ẹ kú ojúmọ́ sà. ẹ pa rédíò tẹ̀yìn náà, ẹ pa rédíò yẹn, ẹ pa. ẹ pa rédíò sà 08036929933 ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. ojúmọ́ rẹ ẹ pa rédíò yín, ẹ pa o, ó máa já o. hello. ẹ ṣe gan ni. ẹ ṣe bàbá ojú òní tì yín àmọ́ ẹ jẹ́ padà sọ́dọ̀ ṣìkámẹ́lẹ̀ sí. ìjámẹ́lẹ̀ ìjà sì mú àwọn. ọ̀yà hello, ẹ kú ojúmọ́ o. ojúmọ́ rẹ. hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ jọ ṣé òun ní jáde dáadáa. ó jáde dáadáa, ẹ tẹ̀síwájú. ọ̀rọ̀ ẹ ṣe gẹ́gẹ́ bí radio station ẹ jẹ́ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ oníròyìn ẹ jọ ṣé ìgbésẹ̀ wà tí a lè mú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ torí ta bá ní ká wò ó láti bí ọdún kan tá a ti bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yóò yàtọ̀ ọ̀rọ̀ kan náà ni bàbá yìí ń tẹnu wọn tí bàbá yìí ń sọ. Ìgbésẹ̀ wo ni media house yín lè ṣe láti fi employ àwọn ọlọ́pàá láti gbé ìgbésẹ̀ torí ó dàbí pé ọ̀rọ̀ yìí repetition ní gbogbo ìgbà tí ó dẹ̀ tàsí tí ó yàtọ̀ ilé tó jẹ́ kó já sí ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́. Ìgbésẹ̀ wo ni radio station yín lè ṣe láti ran bàbá yìí lọ́wọ́ káwọn ọlọ́pàá má fojú yẹpẹrẹ àtọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yìí mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin gangan ni mo fẹ́ ju ọ̀rọ̀ yìí sí gẹ́gẹ́ bí ṣé pìrìsẹ́ńtà ni kí n pè yín bá àbí gẹ́gẹ́ bí atọ́kùn. Ìgbésẹ̀ wo lẹ lè ṣe láti fi ran ètò ìlọ́wọ́ ẹ ṣe. ó dáa ìbéèrè tẹ béèrè yìí ara ìgbésẹ̀ tá a lè gbé òun náà láti gbé yìí nítorí wọ́n ní gbọmọgbọmọ làárọ̀ fún àdìtì ọ̀rọ̀ Nàìjíríà ó gba kí a máa ṣe àtẹnumọ́ dáadáa tá a bá sì ń tẹnumọ́ dáadáa a mọ̀ pé àjà náà. ẹ jẹ́ n padà sọ́dọ̀ alàgbà Joseph Aloba kó tó di pa padà sórí ìpè bàbá àwọn tó jẹ́ dúkìá ọmọ yín ntọ́mọ yín fi àárọ̀ ọjọ́ rẹ̀ kó jọ ntọ́ burú ni kí bàbá ọmọ béèrè ńbo lágbájá kọ́lé sí ńbo lágbájá ralẹ̀ sí tí kìí ṣe lójú ayé ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ lẹ́yìn rẹ̀ ǹjẹ́ ẹ lè sọ pàtó gbogbo àwọn ntọ́mọ yín ní wẹ́nà ó lò ní nǹkan báyìí torí ẹ̀ ń bá ti lọ́mọ láyé bí wọn ò dùn gbogbo nǹkan torí nǹkan wọ́n gbọ́dọ̀ dùn nǹkan torí ọmọ tó fi ayé lọ. ní àkókò tí mo wà yìí èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ kankan nípa yín lákòókò tí mo wà yìí kí ló pa Mohbad ọmọ tó wà lọ́wọ́ ṣé tiwa ni ìbéèrè méjì yẹn mo bí Nàìjíríà ṣe tí wọ́n bá ti dá mi lóhùn méjì yẹn. tó fi yòókù lẹ̀ ẹ̀yin fẹ́ mọ n tó ṣokùnfà ikú Mohbad. ṣàlàlà lọ mọ. sọ ẹ kọ́ má di wípé a lọ mọ wo tí ìṣe tí a lè wá. tí mo ń ṣe ń sìn ó níyì báyìí o lẹ́yìn ọdún mẹ́wàá kí n padà wá sí rédíò yìí kẹ́ni kí ni mo wá ṣe kẹ́ paternity ọmọ yẹn mo wá béèrè bí ẹni tó rí òpè ni. ẹ já padà sórí ìbéèrè tó wà níbi alàgbà Michael láti GRA àti béèrè ìbéèrè yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti dáhùn ẹ̀ ta ló pa Mohbad ta ló yẹ kí ọlọ́pàá ó fi páńpẹ́ òfin mú nípa ikú Mohbad àtàlẹ́ni tó fi àtẹ̀jíṣẹ́ ilé ìránṣẹ́ síbi òun ò forúkọ wọn síbẹ̀ o wọ́n ní nǹkan tó le jù láyé ni kí mọ̀jẹ̀sín tójú òbí rọ̀run Ọlọ́run á bá mi rọ bàbá Mohbad lójú obìnrin tó bá ń yàlè bí ò pọkọ ó máa ṣe bákan fún ayé ọkùnrin. àyàn alékèdè òsì ẹni wọ́n ní gbogbo àwa ọkùnrin Ọlọ́run kò ní jẹ́ kí a sì ìyàwó fẹ́ ẹni ọkùnrin tó bá ti sì ìyàwó fẹ́ àánú Ọlọ́run ló kù. eléyìí ní my name is Olamide from Ijesha-Tedo Omilani please we want proper investigation because Mohbad was living in the lion den especially with his co-workers
Money Olamide from Surulere, Lagos. His wife and Sam Larry and others need to be. Ẹnu mi collect ìgbọ́ yòókù tẹ sọ yẹn. Ó ní good morning VOP. My name is Ayo from Mushin. Mohbad wife is from which state? Oh. Ẹ̀gbọ́n náà lọ dọ̀bálẹ̀ lẹ́pẹ́ ẹni bolo ti wá. Good morning my brothers. May Almighty Allah bless you for bringing Baba Mohbad here. Please, I want to ask him if he is the one that gave birth to Adura. Adura has more to say. He should call him as father and son to confide in him. The wife is not a good mother. God will give you justice for son. Take earth, Baba. Ọmọ yín. Jẹ́ n fi eléyìí kún. Èèyàn kan Rasheed Rufai lórí YouTube wọ́n ní what is the outcome of autopsy report? Ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ni wọ́n ti já lọ́bẹ̀. Àwọn ọmọ yín alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì títí dórí àbígbẹ̀yìn. Èwo nínú wọn ló súnmọ́ Mohbad jù tó jẹ́ wípé lílọ bíbọ̀ Mohbad kò sẹ̀yìn ẹ̀. Tí ó mọ Mohbad bí ẹni mẹ̀yìn ọwọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n sọ pé Mohbad ó kó gbogbo ẹbí mọ́ra. Àwọn ọ̀rọ̀ tí máa ń gbọ́ lẹ́nu ẹ̀ ṣẹlẹ̀ ru ẹ̀ máa ń bà mí gbà mí. Ṣé mọ̀ ó kọrin kan ní pé stepmother no care, my brothers are hungry, daddy no gather money, make I go poly. I go poly but I no go class, daddy I am sorry. Nígbà tó kọrin yẹn torí nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ni ohun tó bá ń ṣe ẹ́ ni kó máa fi kọrin. Now mo wá rí nídìí pé ọmọ stepmother ó kù bíi 12 days tó máa kú sà. Ọmọ stepmother ó dẹ̀ pè mí ní dáàdì wá o that's the first day tí màá lọ kíní ilé tí ó kú sí wá like ọmọ yẹn ẹ má disturb ẹ o. Ó dẹ̀ mú mi lọ sí slot ó lọ ra fóònù iPhone ó ní kí n fún ọmọ yẹn. Ó kó ṣe rí mọ́mì mi kó à ń lé tó jẹ́ bí ìyá fún mi ẹ̀gbọ́n mi ni òun ló tọ́ mi. Ó wá kí wa lẹ́kọ̀ọ́ jẹ́ ká dọ́dọ̀ Mohbad ó mọ́mì tó máa lọ ń kí nígbà yẹn nígbà tó sì kéré wọ́n ti wà lára ń di o bóyá oníkà máa bọ̀ sà. Ó mú mọ̀mọ́ yẹn lọ síbi tó ti máa ra nǹkan fún. Ó dẹ̀ ra nǹkan close to 300,000 sílẹ̀. Dáàdì ẹ̀ mú un tẹ́ ẹ fẹ́ mi ò lè mú anything omi ń bọ́ lójú mi ni. Kí ẹ dáàdì ẹ̀ mú ipe ó rántí ìyá yìí. Láàrin bíi ọdún mélòó gbogbo ẹbí ló súnmọ́. Alàgbà ló súnmọ́ tó lè ṣe fún. Láàrin bíi ọdún bíi mélòó tí Ọlọ́run fi gbé ọwọ́ Mohbad sókè ǹjẹ́ ẹ lè sọ wípé mo jẹun ọmọ. Sà ṣe rí ẹni tó bá ní ìtẹ́lọ́rùn èmi gbà pé mo jẹun ọmọ torí ní àkókò yẹn tí n bá lọ dádì owó tó fún mi gbẹ̀yìn 20,000 ni ó lè kéré lójú ẹlòmíì ṣùgbọ́n mo jẹ́ ní tó ní ìtẹ́lọ́rùn tó bá ti rí mi báyìí wọ́n sọ pé dádì mi láì kẹ́ wọ bàtà yìí o dádì ṣẹ́ẹ̀tì báyìí ló yẹ kẹ́ wọ dádì kò yẹ kẹ́ fẹsẹ̀ rin o. Ó ní àwọn èrò rere ṣe rí nípa fífi èrò rere àti ọ̀rọ̀ tó máa ń bá mi sọ mo ti ń wo ọ̀la mi ẹ̀yìn mi mà ti da o bí mi ò gba owó lọ́wọ́ ẹ̀ mo ti ń rí ẹ̀yìn mi wípé ẹ̀yìn mi da ayọ̀ mi gangan nìyẹn. Bàtà tó bá wọ̀ akọ̀ pé dádì ó yá mo fẹ́ kẹ́ neat mo fẹ́ kẹ́ ṣe ayọ̀ mi gangan nìyẹn pé ẹ̀yìn mi ti da mo ti rí ọmọ fi ẹ̀yìn lẹ̀ fún. Gbogbo ohun tó bá ṣe fún mi mo bìlí pé ara ẹ̀ ló ṣe fún. Ok ilẹ̀ tí èyí tí a rí gbà lọ́wọ́ àwọn àna olórí ibú nínú 2 acre and a plot that is 13 plot ó tún ṣe wàrà míì sí Ẹlẹ́pẹ̀. Kí ló dé tọmọ yẹn àwọn ìyá ẹ̀ ló ń talẹ̀ ara tí mò ń sọ pé ẹni ìjẹ ò bá pera ẹ̀ lọ́kùnrin àná burúkú ló ṣòro níjù. Baba Mohbad. kápẹ́ńtà lèmi. Alàgbà Joseph. àwa ń dì pẹ̀lú lẹ̀ ọlọ́pàá ní ìyá ìyàwó ẹ̀ òun ló mọ lẹ́rà òun ló mọ ibi tílẹ̀ tó dá wà. Ẹ jẹ́ àṣẹ báyìí ṣe rí kókó ọ̀rọ̀ la fẹ́ mú láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ má bínú ibi ayé. Ká máa pèrè sókọ̀ sí ọjọ́ Monday lábẹ́ òrùlé mi. Ẹ wò ó ṣé gbogbo ohun tá à ń sọ tá à ń ṣẹ́wé bò tá à lè sọ níbi tá a wà yìí torí àgbékalẹ̀ àti àlàálẹ̀ ètò yìí tó bá dalé ọjọ́ Monday ẹ gbọ́ pẹrẹpẹ ẹ gbàgbé pé kankan
ẹ wo tẹ bá ń gbọ́ ààbò lójú tòrótòró ìbéèrè tó wà lọ́kàn yẹn gangan tá a náà fura sí wípé ó ń bá ìyàwó Mohbad sùn sẹ́ni gbogbo àwọn ìbéèrè yẹn á béèrè ẹ̀ lábẹ́ òrùlé mi torí tí ń ṣẹlẹ̀ nù ìgbéyàwó gangan là ń mójú tó ń bẹ̀ ẹ mọ̀ jà lọ bẹ̀ mọ́ láàárọ̀ yìí àkókò sí lọ ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá. hello. ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá. ẹ ti wọlé ẹ kú ojúmọ́. torí àkókò yẹn jọ nọ́mbà wo ni ẹ máa ń lò ní abẹ́ òrùlé mi ẹ má sáré pé kí n lè kọ́lẹ̀ nítorí àìlera mi nọ́mbà wo lè máa ń lò. ó dáa nọ́mbà tí a máa ń lò náà ni tá a ti tẹ irú ìtẹ́ pè sí yìí náà. àti bàbá tó bá dalẹ̀ Monday mọ́ wọ̀rí. a máa tún pè sẹ́rí alẹ́ Monday yẹn a wà ń bí láti aago 10 alẹ́ títí di aago 2 òru pẹ̀lú bàbá Mohbad. ẹ má sáré pé nítorí àìlera. a ní sáré pé a ní sáré pé. ó dà ó di Monday lágbára Ọlọ́run sọ àjọjọ́ Monday lọ. Ọlọ́run aṣọ àjọjọ́ Monday lọ sà. àmín. ẹ kú iṣẹ́ ẹ kú wàlẹ̀ jìn ẹ kú àtúnṣe olùwàtúnṣe náà ṣe. àníri kú ọmọ o. ẹ ṣe mo gbádùn yín o ẹ ṣe o. ẹ ṣe gan ni. ẹ ní nice weekend sir. and you too sir. ẹ ṣeun. ẹ lóòótá ló wà lójú òpó yìí ẹ kú ojúmọ́ sà ẹ káàárọ̀ grandpa kọ́rì ẹ kú ojúmọ́ sà. yes sir. àmì Ọlọ́run. ó dà ẹ ṣe grandpa. hello èèyàn kan wà lórí ìpè lọ́wọ́lọ́wọ́. hello ẹ kú ojúmọ́ sà pàápàá. èmi bí ọdún láti ìdílé ni ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò sí nǹkan méjì tá a fẹ́ fi wé ọmọ yẹn ló ṣe ẹsẹ̀ gbé torí ọmọ tó lọ ń fẹ́ àárín wọn lọmọ yẹn ti ń jẹ stray boys ló ń pè wọ́n irú ọmọ yẹn kò tiẹ̀ ń ṣe ọmọ tó yẹ kó bá sọ̀rọ̀ à ń fẹ́ra lọ́wọ́ tó bá jẹ́ pé wọ́n kàn fẹ́rẹ́ pé wọ́n kàn jọ bára wọn ṣe pọ̀ kó kákó máa lọ́lọ́ ẹ̀yìn òótọ́ bí nǹkan tí bàbá yẹn sọ sọ́nsìn bàbá Mohbad irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kán ti kọ́ fún pé eléyìí ò ń ṣèyàwó má ti ẹ̀ wulẹ̀ súnmọ́ rárá so ohun tí mo rí tó kàn ṣẹlẹ̀ yẹn Ọlọ́run àforíjì Mohbad lọ́rùn Ọlọ́run àrọ bàbá ẹ̀ nínú gbogbo ètò kù kán fi ilẹ̀ fọlọ́. ẹ ṣe gan ẹ ṣe àwọn tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí. wọ́n ní bàbá ọwọ́ ta ni fóònù Mohbad wà ẹ̀sìn lé ní wọ́n ní kí ló dé tó jẹ́ pé láti ìgbà tí Mohbad ti ṣaláìsí àdúrà àti ìbùkún wọ́n sá fún yín. òun náà ni mo sọ ṣáájú àwọn tó bá gbọ́ Yorùbá dáadáa. wọ́n ní ọkọ ọmọ ẹ̀ ńlẹ̀. wọ́n ní wọ́n ti kó ọmọ yẹn ńlẹ̀. wọ́n kó lẹ̀ àwọn tó bá gbọ́ Yorùbá ló ní ọ̀dọ́ eléyìí. ayédèṣì wà láti tú ọmọlúwàbí ṣe ìyẹn tó bá rorí torí iṣẹ́ tí mo fòwúrọ̀ ṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí bá ní kí n ṣàlàyé omi máa bọ́ lójú mi. àwọn kan tó ń béèrè pé kí ló dé tí agbẹjọ́rò tó kọ̀yìn sí yín. agbẹjọ́rò ibi tí a fojú sí tí ọ̀nà bá dẹ̀ wá gbàbẹ̀ lọ ó yẹ káyè tí fúnra ìfúnra dẹ̀ ní ogun àgbà lórí ọ̀rọ̀ agbẹjọ́rò mi
so ẹ má yẹ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn so agbẹjọ́rò kan ṣì wà pẹ̀lú mi ìyẹn Sanṣítù so kò sí gírìrì. ṣẹ̀rí àwọn ibi tó yẹ ká lọ́pọ̀ eléré orí ìtàgé tó gbọ́rọ̀ yìí sórí tó tún jẹ́ agbẹjọ́rò ó yẹ ká lọ sọ́dọ̀ tiẹ̀ náà àmọ́ bó ṣe ń wò yìí kọ́lọ́run kó fún wa ṣe lé ọjọ́ ajé lórí lábẹ́ òrùlé mi à wá ọ̀nà tá a bá lè mú ìyá Mohbad náà débi kẹ́ ẹ jókòó báyìí kí ìyá Mohbad jókòó báyìí. Olúwa fún yín ṣe. ká wò ó kí náà rí lọ́bẹ̀ tán fi waru ọwọ́. èmi ò ní nọ́mbà ẹ̀. àwọn òbí ẹ mú wa. ó ti ṣe é jí nọ́mbà o. òbí ẹ mú wa. ẹ jẹ́ àṣẹ báyìí táwọn èèyàn bá fẹ́ bá yín sọ̀rọ̀ kí ni social handle yín. ẹ bá ti gọ́gù fún Mohbad ẹ máa rí mi lórí TikTok. kí ni orúkọ lórí TikTok. Mohbad lórí TikTok. mo lè fún gbogbo èèyàn ní nọ́mbà. àìrọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. ìpè yẹn á ti pọ̀jù ẹ má ṣe bẹ́ẹ̀. orí ètò ta ẹ̀ wọ́n pe fóònù ẹ̀ dàlú o. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ààyè ó wà fún àti fẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ̀ ìgbà tá a bá jókòó tá a bá jọ fojú inú wò ó ẹ̀ á mọ̀ ibi tá à ń lọ. ẹ̀yin èèyàn wa ẹ̀yin tó yẹ tí ń retí ọmọọba Adéríbigbé lóòrọ̀ tó ní ọmọọba Adéríbigbé àìsèjọ sọ̀rọ̀ tán ní ìsìn bàbá ní bàbá Mohbad padà rí ẹ wọ́ wá bá a ṣe rí nù tó bá dọjọ́ ajé ẹ pàdé ọmọọba Adéríbigbé alàgbà Joseph Aloba kí ni ọ̀rọ̀ tí ẹ̀yin ní tó jẹ́ ẹ̀dùn ọkàn yín tẹ́ rò wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn tó ń gbọ́ ajákèjádò àgbáńlá ayé wọ́n lè ṣèrànlọ́wọ́ lórí ẹ̀. ìrànwọ́ tí mo nílò náà ló jẹ́ kí n wá kí gbogbo ọmọ Nàìjíríà kan dìde sí mi kí n má bàa kú sílé tètè lómi bá rí mi bàbá ti move on èmi ni mo mọ ohun tó ń ṣe mí èmi ni mo mọ̀ wípé ọgbẹ́ yẹn ò kú tí bá ti rí ọ̀rẹ́ ẹ̀ báyìí àbí tí bá ti rí ẹgbẹ́ ìtajọ wà ládùúgbò níbi tí mò ń gbé. àtúnṣọ lọ́kàn. mo ń fi àkókò yìí bẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kán dá sí ọ̀rọ̀ mi bàbá wa ní Lagos State Babátúndé Sanwó-Olú kán jọ Babájídé Olúṣọlá Sanwó-Olú kán jọ kán bá mi pe àwọn ọlọ́pàá níbi tán bọ́rọ̀ yìí dé ayé fẹ́ mọ̀ kán jọ torí Ọlọ́run bàbá wa Ẹgbẹ́tókun wọ́n dìde àwọn tán jọ ń gbé nínú ilé wọ́n rìn kiri wọn ò béèrè kankan lọ́wọ́ wọn àwọn tán jọ gbé nínú ilé náà kọ́kọ́ lọ àrẹ́sì o ilé lọmọ ìkú sí o mo ń fi àkókò yìí pè wọ́n o kán ṣàánú mi o ìbọn kọ́ nìkan ló ń pààyàn àìrí ìdájọ́ òdodo gan ó lè mẹ́mìí èèyàn lọ o. ó dà ẹja ṣe báyìí. èèyàn kan sọ Ọ̀jẹ̀dèjì àmọ́ bóyá ó máa rọrùn náà ní alẹ́ Monday yẹn bóyá àtúndé àwọn ọmọ. ẹja máa mú kọ̀ọ̀kan ẹja á ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má gbàgbé. ọ̀rọ̀ ju bí yéé lọ bí bá tó ṣe lọ àtọ́jẹ́ kí a gbọ́.